Africa Content TV. Bàtẹ́ yòówù ẹ̀ ní ojú sọ̀rọ̀ mọ́. Jango tó lọ Mẹ́kà ológa jù ní Kaaba. Akramana bi Ahmada. Tí Jango bá kúnlẹ̀ níbi ó ga jẹ lómi lọ. Wazada Ìsọ̀rọ̀. Fadilani ala mani awjada. Wazada Fadilani ala mani awjada. Kùdẹ̀lẹ́ ti wà níbi Sego, Mustapha Sego. Ramadan liman akramana bi Ahmada. Ẹyọ́ máa bẹ ẹ̀dá kámẹ́rà yẹn jọ ni. Wazada fadilani ala mani awjada. Wazada fadilani ala mani awjada. Bí mo ṣe fẹ́ kí bí ó rí. Wájú yìí ti rí bẹ́ẹ̀, àwọn àfẹ́ ẹgbẹ́ mi rẹ̀ bẹ́ẹ̀ níbi kí wọ́n máa kùn yànmọ̀yànmọ̀. Oluomo wà. Àìjẹ́ yín o mú sùkí òdi ó tóbi bí ẹ ṣe máa ní ìràn wọn ni. Tó bá ṣàwọn àfáà tó níwòrán ni, a máa tó lè dúró lábẹ́ kánópì pẹ̀lú wa. Ṣùgbọ́n bó ni tìrí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ ẹnìkan ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la fi ṣòro ó ṣe lórí àwọn ẹ̀dá. Wọ́n lọ bá gbé tiẹ̀ dé lọ́la ní ìsìlẹ̀ tó ń wò lọ́bẹ̀ ẹ̀yìn lọ́dọ̀ lè ní ọmọ kúnlẹ̀ bì. Tó bá rí bẹ́ẹ̀ ẹ comply kẹ́sì cooperate pẹ̀lú mi. Èmi náà kó fóònù wá tá lọ ń pè. Fẹ́ni tí ó jà lórí lọ pè. Ramadan liman akramana bi Ahmada. Ẹ̀rọ bá yí pa níbi òní sọ́fò. Wazada fadilani ala mani awjada. Tó bá ṣèmi nìwọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn bàbá Yasin mo kí Khalifa Yasin mo kí bàbá àgbà Yasin mo kí bàbá Khalifa bàbá onípẹ̀ kábíyèsí onípẹ̀ nínú ìtàn Yorùbá onípẹ̀ ò ṣeé fi sí é. Bí agbára bá gun Aláàfin níjọ́ onípẹ̀ ní máa pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n dá Ọọ̀ni ti ráàyè máa lo ọlá lọ tẹ̀dó síbẹ̀. Ọmọ lójú Aláàfin ló nípẹ̀. Sípẹ̀sípẹ̀ tí ìdíkà Aláàfin ráàyè ló dà bó ṣe fẹ́. Ṣùgbọ́n ẹ bá níwà kò jọ á lójú àtó bí ilẹ̀ jọ. Òní ọjọ́ ọ̀rọ̀ ni. Ramadan liman akramana bi Ahmada. Wazada fadilani ala mani awjada. Wàkílù mi lò ó nínú òsì mi. Yasin ọ́fíìsà sí mi. Ala mani awjada. Báwo lè hajjira? وصلى عليه وعلى من شهد Òkú bàbá náà ibùn Imam. من كل ما Ekú àmúlé lọ. صدقه ووحدا. Alẹ́ àná ni mo wọ̀lú. Mo ti bá gbogbo tó oṣù kan. Ramadan liman akramana bi Ahmada. Wazada fadilani ala mani awjada. Ayé fẹ́ bí ní sẹ̀sìn Ọlọ́run ìgbà. ìwọ tó dáa fún náà yẹn kìtọ̀ ariwo mo kí ariwo
Up national. Ó wá dáa fún ọ̀rọ̀ yẹn tuntun. Lójú ẹ tí ń wọ ọbí kó ṣubú jù. Ìwọ lọ́ọ́ torí rẹ̀ ó pè. Ramadan. Imam. Ṣé mo lè sọ̀rọ̀? Akramana bi Ahmad. Torí ọ̀rọ̀ ń ta mí nípa rẹ̀. Razada familani alamani awjada. Bàbá Yasin mo wá dé. Mo wá múra láàárọ̀ ìpè àkìtà tó kọ́ gbà síbí. Lórí bá ní pọ̀ǹtì sinmi díẹ̀. Mo wá ní nínú tọ́lọ̀ fún mi dì ní kí n mú orí bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan fún mi. Èmi ìfẹ̀sán wọ́n mú orí. Àwọn àti Sheikh Najeemdeen Imam Yasin, the pride of Islam, Fakharul Islam, the pride. Fakharul Islam, the pride of Islam. Èbó rẹ̀ lọ. Look among Gusau. To Basoro Agba of Offa land, of the Bolo Kingdom. Allah. Àti wọ́n ń bọ̀ ti pẹ́, ẹ mọ̀ rò pé ti sin ní bí ìrí àṣírí orí mẹ́sẹ̀jì yìí gbọ́dọ̀ bá dáhùn. Nígbà mo fẹ́ lọ sí wá sí Gùsọ, mo wá wọ Gùsọ ní aago 2 lóru. Nísàfẹ́ ni Sheikh Najeemdeen wá lọ dúró lèmi lẹ́nu òbí. Pẹ̀lú ìjàlàbí àná àwọn ẹnìkan ẹ̀dá kan ẹni tó dáa fún tó lọ dúró nínú kóté yẹn lóru kò ní pàtẹ́tì ẹ̀mí rẹ̀. Tó ti bá ṣe báyìí lónìí pay back ni. Èmi ní gbàgbé ọ̀rọ̀. Hamdan. Ramadan. Liman akramana bi Ahmad. Ìgbà tí mo sì dá àyè yìí ṣe fẹ́ fa ìtàndà. Ṣe fẹ́ pọ̀nà oko dà kí lè tó máa. Lára àwọn kọ́mítì tó dìde pé ẹ fẹ́ yẹn lé wọn jẹ ní àwọn ọ̀gá nì. Ìjọ náà tọ́sí gbọ́dọ̀ kọ ọ̀rọ̀ tí yà sí lẹ́nu ọ̀ọ́dìyà ọ̀dì tàbátì àdá. Ó fi àbí lábí fáyé rẹ̀ wọ́n wà tábà lọ́wọ́. Wọ́n á dì náà kọ́ ọmọ rẹ̀. Razada familani alamani awjada. Bàbá wa Olùkọ̀tún ìlú wọn nù ṣe rí lọ sí bàbá rẹ̀ tó wọ́n nílẹ̀. Lọ́ọ̀dù bàbá rẹ̀ tó wọ́n. Razada familani alamani awjada. Èyí ló pàtó ayé lẹ́ni kọ̀tù. Razada Ìbátan òwe ó dìyà. familani alamani awjada. Bàbá bàbá Yasin. وصلى عليه الله وعلى من شهد من كل ما صدقه ووحد. Ẹ̀yin elétò ẹ̀ máa ń pọ̀. Mo fẹ́ ká máa tàbí tó dé jáde wá. Ó yẹ kí n máa sinmi. Ṣùgbọ́n bí Mùsù bá ń sàárẹ̀ lógún ọdún, kì í sọ fún òní ó fà á. Mo ti Oluomo gbọ́. Ramadan liman akramana bi Ahmad. Bí tàbí báyà sí sọ̀rọ̀ o. Razada Dákùn torí ọmọ. ní alamani awjada. Mo wá sí Hajj 2002. Adé ní April, March sí April.
jíwò rẹ̀ ni mo dì mọ́mọ́ Ọ̀fà. Àwa bùrọ̀dá fújì ariwo nǹkan àjọṣe yàrá ni ariwo nígbà wá di ẹrù tí ń gbé ó ní àwọn ọlọ́kọ̀ máa di ẹrù ni ó ti dáná fún wa fújì náà ni. ṣé Najeemdeen Yasin mo fẹ́ kẹ́ mọ̀ bí torí àìṣe wèrè àti bá níbi náà ti fi àgbà fún ọkọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ pé tí o fi àgbà fún wọn ò ní gba àwọn ọkọ̀ ọmọ lágbà. I'm not ordinary chief imam wa àgbà of Alaris grand imam. Bó bá ń jẹ́ tiẹ̀ oúnjẹ láàrin wa àti ìyàwó rẹ ni. Tọ́ba sì tó bẹ́ẹ̀ irú tí mo kọ sí mọ́tò mi kọ́ sí tiẹ̀ kí lè tó ṣúlò ní bẹ́ẹ̀ kọ́ ọ̀bá níbi. Ramadan liman akramana bi ahmada. Èsì ìfọdún orí tó not how far but how well. Ọ̀rọ̀ àgbàkọ́ ẹni tóbi ṣùgbọ́n bá ní kìnìún fún yóò lọ sí i. Tó dára rẹ̀ bákúbákú ìfọdún dá lẹ́lẹ̀ nísìn. Ṣé ẹgbẹ́ oríṣẹ́ Najeemdeen Yasin ní gbéra wọ́n ti ń jẹ ọ́yà ní Kwara ní Tinubu máa jẹ ọ́yà ní Federal. Àwọn àtọ́jú èkó ló mú wàá hàn lẹ́gbàá. Àwọn adábẹ́kùtọ̀ ṣàgbákò Jango ẹ̀tọ́ gàdú ní Kaaba. Kò náà nàgà bẹ́ẹ̀ tí ń yára àwọn orí ẹ̀ náà kọ́ra. وزاد فضلا على من أوجد. Àbí Mustapha Sebo yóò máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá sì tọ́ ọjà ìbákò mọ́ ẹlẹ́nu. Àbí kú dẹ́lẹ́tì ọ̀gbọ́n ikú. Ọdún ikú fún ọkọ̀ èèyàn. Tàbí ó pa àṣà àkájú. Àwọn akùnrin abáàṣì làwọn adé sí. Adé sí. Àwa láti ibi táwọn adé sí. Wọ́n láti wá béèrè ni. Àṣé màmú náà ń béèrè ọmọ ni mo wà jọ náà. Àṣé ọdún nídìí máa ń wọ́fà. Allah. Ẹ sì tẹ̀wọ̀ lójúmọ́ lẹ́yìn tá a bá bọ̀ tẹ́lẹ̀ là ń bá bọ̀. Yóò ṣe wá ní àlà àti pẹ́ńlé èyí tẹ́ ti ra jẹ̀ òní kalẹ̀ kó lè tó dé. Ìyá lè máa kìíní kí máa wo sábà ní ìsìn máa mọ̀ fàáfù nínú. Àbàtì ìdébẹ̀ tá a bá ti débẹ̀ aṣọ ọbẹ̀ ti wà lọ́rùn wa. Tí ó pọ̀ sọ lọ́rùn kìnìún ẹ̀jẹ̀ ó pọ̀ nílẹ̀. Ramadan liman akramana bi ahmada. Mo kí Ọlọ́run. Ọba tó ṣe pé yaf'alu fi mulkihi ma yasha wa yahkumu fi khalqihi ma yuridu la yus'alu amma yaf'alu wa hum yus'alun wa la yakhafu uqba. Ọba tó ṣe pé ó ti wù ní í ṣe nínú ọlá rẹ̀ ẹni tá a ti yàn jẹ ló kàn ti bílíọ̀nìyà ẹ tó ti pé ìkóyà bá ìlú tó ti pé rí yóò kàn ti pé tí ẹ bá yọ owó rẹ kò ní stéètì fún ti ti pa. pé ó sì pé orí olú ọmọ nìkan ó sì pa òògà kódà orí ìjẹ nìkan gẹ́gẹ́ bọ́lá ṣe pa ayé lẹ́tọ̀ọ́ nínú hù nìkan. Mark Passman. له الأمر في الدنيا له الأمر بعدها. Ẹjọ́ sàṣírí kan lónìí, mo wà l'Ábùjá. Mo lo oṣù kan àti ìdíkan l'Ábùjá. Kò sí ọjọ́ tí bàbá Yasin ló wá bá mi láàárọ̀ lálẹ́. Ó ti lẹ́ ní ìtàkì kan tó kù lọ́dọ̀ mi. Wọ́n fẹ́ kí wá àṣà ọmọ mi áyò. Wọ́n àbàlẹ̀ àjọ wa máa sọ̀rọ̀. Wọ́n pé mo ti wọ́ ọ̀nà wọn kí wọ́n má bọ́ ọmọ yẹn jà àkàndá ọmọ mi. Ìyẹn mi sì. Wọ́n sọ lóbi l'Ábùjá. Pé
mọ̀ pé gbogbo tí ọmọ bá tẹ̀ bó ṣe lè wo lé kó máa di ẹ̀kọ́ ọmọ lọ́wọ́ lọ. MC lọ́gbọ̀n káàdì kó bá kàdí bá. Ọ̀pá Hausa èmi náà tú ọ lọ pẹ̀lú èyí o. Bàbá wa èyí bàbá wọn nígbẹ̀ etí àti kọ́ mi. Lahu al-amru fi dunya, lahu al-amru ba'daha. Mo kí ẹ̀yin bàbá àgbà Yasin, mo kí tẹ̀sí àbílàbí. Àbúlàbí ọlọ́run sọ̀rọ̀ fàlẹ́bí ó fi ẹ̀ka ọ̀dàlù ọlọ́run bá ba tiẹ̀ jẹ́ ẹ̀ sì bá ti ìran yín jẹ́ ìran yín. Kábólówó takúmọ̀ fún yàn kọ́mọ̀ ó yá jòlòsì tí ó mọ̀ dán láàmú lọ. Wọ́n pè yẹn lówó rẹ̀ yín kò fún ọ lówó. Ìbá fi yí rẹ́ mí níta. Àwọn ọmọdé yìí lágbájá nù. Ìbá fi sọ fún ara wa, wọn ò fẹ́ kí n kú. Òpè gbádá wọn gé ẹ̀mí kálukú ti bọ́ tiẹ̀ dànù. Wọ́n kó sí lásán tó kalẹ̀. Ìwọ. Ìmọ̀láwọ̀. Bọ́wájú káyé rí ọ. Dàdó lè tó lábúrò tó gbójú. Ẹ wọ ara dìmúdìmú. Lahu al-amru fi dunya, lahu al-amru ba'daha. Etí ẹ̀sán pa ṣéèkì Najeemdeen. Ṣéèkì ṣéèkì ló máa tó ga. Mo kí bàbá àrò. Àkọ́bí mi nù. Bàbá mi nà máa ń la àkọ́bí mi. Abẹ́ni kí mo bí ọ. Ẹ jòkó. Bàbá olùkọ́. Mo kí bàbá àgbà. Ẹ̀yin tí ẹ ṣàpá ṣéèkì Najeemdeen mo kí. Mo kẹ́yìn àbúrò wọn. Ẹ ti bí pòfẹ́sọ̀. Ẹ bí ẹni náà bí dókítọ̀. Ṣùgbọ́n fúnra yẹn pé kíbla wa lè máa gbé ọkọ̀ wa ká. Ẹ ṣe mítìnì lẹ́yìn ẹ̀gbọ́ foríkorí ẹja wó lulẹ̀. Bẹ́ẹ̀ pòfẹ́sọ̀ Nàìjíríà, bẹ́ẹ̀ ẹnjìníà, bẹ́ẹ̀ dókítọ̀, wọ́n àkántàǹtì. Tí ò bá lẹ́yìn ẹ̀gbọ́gì tó lè mú un lókè, yóò mọ̀ ṣẹ̀rú ayé ni. Lẹ́tọ̀ sì lè má kàńpà tó ti parí rẹ̀ ẹni tí ó kàwé ní òbí ẹ̀ bá ń fún ní ṣẹ́. Ṣé mi wá kàwé tó pọ̀ ni? Mo mọ ìyẹn tí mo ti sọ dèèyàn ni níbi ẹ̀ bá ń fún ní ṣẹ́. Kó ní kàwé kó sí ibi rẹ̀ wá bí tí ó rà sí lónìí yóò ti ṣe gbójú wòlí lọ. Túnbí túmọ̀ sí pé gbogbo ara kọ̀ọ̀kan tẹ̀bárẹ̀ tí ó kàwé tí ó ṣe pa tó bá ti ní sẹ́gidi lọ́wọ́ ẹ̀ máa ń rò pé ìwé nìkan kéèyàn fi dé èèyàn. Ìgbọ́bẹ̀rẹ̀ lẹ́mu sí lè sọ nísìn rí fílẹ̀ kó tó bá yẹ ni pé wọ́n gbọ́ ọ̀pọ̀ padà mọ́kọ́ máa lọ lú bàbá rẹ̀ ni. Kọ́lọ̀ sí bónú ẹ̀wọ̀n ló kù. Wọ́n kẹ́yìn ìran Yasin bẹ́ẹ̀ ṣe gbòòrò tó. Ẹ jẹ́ kí wọ́n dì bá ìdílé yín ọ̀tẹ̀ wọ́n bẹ́ẹ̀. Ìlú òní kí gọ́ọ̀mẹ̀ntì kó. A ṣe wá sí wàhálà kí ló fẹ́ ṣẹlẹ̀. Irin lọ máa gbé kàkà bàbá ta ló kọ́kọ́ pé rí. Àmì wa ni àlejò lè mọ́ sí. Àádá tọrọ kọ́bọ̀ rẹ̀ owó tí ò káká lókù. Ẹ̀sìn lẹ́yìn tó lè báyìí pé dára bọ̀rọ̀ ọ̀hún. Kẹ́pẹ́ wá afẹ́sẹ̀ ìnáwó mọ̀lú méje sì lọ́ra ìnáwó wa dùn. A máa dáwọ́ dẹ́dà ló bá pé. Òdodo ọ̀nà sọ lónìí. Ó máa jẹ́ wá àtìmẹ́ ìfẹ́ léyìn tó ga nínú àti ẹ̀mọ́ ìdí rẹ̀. Ṣèlè fún ní lísì ẹran tó léyà nípa tètèyàn 20 lóṣù kó wa bẹ àlejò rẹ pẹ̀lú kó dára di ẹ̀rí rí fàyọ náà. Torí ọ̀run tiẹ̀ ní ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ní sáfù afọ́tútù rẹ̀ wọ̀ ìyá ó sì jẹ́ báyìí. Kì í ṣe pé ẹ̀ lọ́lọ́run fáìlì yóò tí ì bóde ká ló fi tiẹ̀. Ṣé mo lè sọ̀rọ̀? Lahu al-amru fi dunya, lahu al-amru ba'daha. Mo kẹ́yìn ìyá tẹ bí àwọn Yasin. Jẹ́jẹ́ ọ̀rọ̀ gbogbo túlé yín, gbogbo wọn ìyá Yasin olóríire ní.
jíjà ogun túlé yín kí gbogbo olú ọmọ kú tán ọ̀yẹ̀dẹ̀ kan bẹ lọ́dún yẹn máa ń sì gbogbo ọmọ lóga mo ní ẹ̀pìn ẹ̀yà wọn